ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad, àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀, àwọn ẹni Ọlọ́run tó ti lọ ọlọ́mọdé kẹ́ gbogbo wọn, àwọn tó ṣẹ́kù ọlọ́mọdé wọn rà padà sí ìbúrú. wá pé àwa náà sọ́wádìí ara àwọn ẹni rẹ̀ tó yọ̀nú sí tó fi sáà jẹ́nà Firdaus tó àgbẹ̀. àkọ́kọ́ a bá ìdílé bàbá wa ìmáàmù olódodo, ìmáàmù Ìwó, ilẹ̀ Iwoland, ìmáàmù àgbà fún ilẹ̀ Ìwó, bàbá wa olódodo, a bá ìdílé wọn kẹ́dùn látara pé Ọlọ́run mú bàbá sọ́dọ̀ ní mọ́júmọ́ yìí lóru àná. Erinwó èèyàn lásùbú, ìbànújẹ́ ń bẹ lára gbogbo àwọn mùsùlùmí wípé ẹnìkan nú àwọn ẹni wa tó pàtàkì aṣàfẹ́kù rẹ̀. abábàbà dúpẹ́ pé inú Ramadan ni wọ́n èsì ṣe kèfèrí, bàbá sì jẹ́ ẹni tó fẹ́ràn gbogbo èèyàn. Ikú ti pa bàbá bí ṣe máa ń pa àwọn aṣáájú wọn àti bí ó ṣe pa àwa tá a ṣẹ́kù náà, ikú ti mú wọn lọ. Ọlọ́jọ́ ti tó bó ṣe ń tó fáwọn tó ti lọ ṣojú wa àtàwọn tó lọ láì ṣojú wa àti bí ó ṣe tó fáwọn náà. Qul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum. ẹni mọ́ fẹ́ràn kú o ṣùgbọ́n ẹ pàdé ẹ̀. kìí ṣe pé bàbá wa kú ikú lọ́wọ́ bàbá rí, kìí ṣe pé bàbá fẹ́ kú àmọ́ kádàrá tí kò pé wọn ó kú, kìí ṣe pé bàbá fẹ́ jẹ́ kó jí ọjọ́ tí wọ́n kú tí kò bá ṣe pé Ọlọ́run lọ yàn ọjọ́ pé ọjọ́ tó kù nù. gbogbo wa yìí náà láti lọ́jọ́ tá a lọ, ẹ bẹ̀rù Ọlọ́run o, bàbá ti lọ́nu o, ó tó dojú àlá ká tó fojú kàn wọ́n o, ẹ lè rìnà kò wọ́n o, kò sáré rìnà kò gẹ́gẹ́ o, àfi tó bá rẹ̀ tọ́jọ wọn. o lè lálàá kó o rí bàbá lójú oorun, èyí ò máa ṣẹlẹ̀, àmọ́ kó o tún rí bàbá lójú ayé kò sí mọ́. ibi ó kù tá a tún ti ríra wa lọ́jọ́ àlìkìyàmọ̀. àwa tá a bá ṣe àlìjánnà á rìnrìn àwa lálìjánnà á pàdé, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi, bàbá imam á kìra wa. ẹjọ́ ọba ṣiṣẹ́ àlìjánnà náà àwọn méjèèjì, ẹni tó ṣiṣẹ́ àlìjánnà wà lálìjánnà yóò sì máa wo ẹni tí ń bẹ nánà, ẹni tí ń bẹ nánà máa wò pé ọ̀rẹ́ mi ìwọ sí wà lálìjánnà, bẹ́ẹ̀ ni wọ́n náà máa bá wò pé ó sì gbọ́rọ̀, ó ti wà nù náà. Ọlọ́run àtàwọn afẹ́jọ́ fẹ́ràn ara wa ní mọ̀lẹ́bí ní mùsùlùmí, àlìjánnà ni ó kó aṣọ o. májà pàpọ̀ owó àlìjánnà kákápọ̀ àwọn àwọ̀ náà gbogbo àwọn ọjọ́ àwọn àlìjánnà májà ní àkànnù wọ̀wọ̀ náà yà sàjẹ̀dá lọ. bàbá ti lọ́nu. ẹ̀yẹ yẹn wá ipò imam nínú Islam àti ipò imam nílẹ̀ Yorùbá wọ́n takora wọn báyìí. ipò imam nínú Islam àti ipò imam nílẹ̀ Yorùbá wọ́n takora wọn. ọ̀tọ̀ ní bí Islam ṣe fẹ́, ọ̀tọ̀ ní bí Yorùbá ṣe ń ṣe. kọ́lọ̀ ń kọ́ jẹ́ kí ìyípadà rere kó bá lẹ̀ Yorùbá. àwọn ààyè pàtàkì tọ́jú òpó fẹ́sìn tẹ́ ẹ̀ bá ti rí èèyàn gidi ń bẹ̀ ẹ̀ lè rí Islam gidi ń bẹ̀. ẹ gbọ́ mi yé, tá a bá gbàgbọ́ yé la ilaha illallah kéèyàn ò rí wa kó sì máa rí túmọ̀ la ilaha illallah Muhammadu Rasulullah lára wa, ẹ̀sìn wa bàjẹ́. bá àbárẹ́ ni kọ́ wa ní irun bá nàbí ṣe máa kí gángan, ẹ̀sìn tó ti bàjẹ́. tá a bá gbààwẹ̀ ààrẹ ni kọ́ wa láàwẹ̀, àbá wa ń gbààwẹ̀ jagajaga, àbá àwẹ̀ òṣìṣẹ́ lára wa mọ́, nǹkan bàjẹ́. bólówó ọba
bá yọ sàká mọ́ títàlíkà ń ráre tí ò síbi tí ó lọ láti lọ gba sàká àmọ́ bí sàká wà ẹ̀yin olówó ẹ̀ yọ sàká o kí ló dé àwọn tálíkà ọ̀bọ bí wọ́n ti gbà àwọn tẹ́ ẹ há sàká fún ọjọ́ dọ́dọ̀ àwọn tó ní ìdí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí gan sì mẹ́tọ́ pé kò yọ sàká ojú owó rẹ̀ gan ọkàn bá àwọn èèyàn lówó lólóhùn yọ sàká kọ̀fẹ́ káwọn èèyàn ọmọ bóun ṣe lówó tó àbúyá ń dàda àbí kọ̀gbọ́ yìí déédé àwọn mùsùlùmí tó jẹ́ lówó nílẹ̀ Yorùbá tó tásòro tálíkà Yorùbá àmọ́ owó wọn dà wọn yọ sàká dé àsìkò tá a wà yìí gbogbo àwọn orígun Islam ló ti mẹ́hẹ̀ léètọ́ pé tí orígun bá ti mẹ́hẹ̀ ilé wó tó pò bá ti mẹ́hẹ̀ gbogbo tá a gbélé lórí bí ó sì kéde yóò sùn ta ni ìmáàmù bóòlù Islam ṣe fẹ́ anábìlẹ̀ tí yóò ṣe máàmù lẹ́yìn tó bá ka Kùránì dáadáa jù tó gbọ́ yé jù ó sì gbàgbọ́ yé ẹ̀sìn jù ọ̀hun ló máa díìsì jù ẹ wà ta lójú kí ẹ ṣe ń tẹ́ ẹjọ́ rí bákan náà ẹ wà tìwájú ànábì ló wí bẹ́ẹ̀. mo rò bí o bá mi yé yìí ànábì ló wí bẹ́ẹ̀. tí ń tọ́ka sí wípé ẹni tó bá ilé líìgì irun kò sí tá à lè bí léèrè nípa Islam tẹ́ ẹ bá ní ó tú tafsiru yóò túbọ̀ lọ sí fẹ́ àti bánàbí sí fẹ́ bẹ́ẹ̀ bá ní ó sọ lárúbáwá àwọn gbọ́ lárúbáwá toró náà nífi ń ka gbogbo tíra gbogbo ìdájọ́ ẹ̀sìn tẹ́ bá bí léèrè ló lè dáhùn èyí tí ọba ní lè dáhùn yóò kéré pọ̀ yóò sì mọ bí tí ó lọ tí ó fi lè dá. ìdákẹ́jì nílẹ̀ Yorùbá o ẹjẹ́ ọmọ Kùránì kà dáadáa ní í ṣe mọ́ ẹjẹ́ ọ̀gbàgbọ́ yé wọ́n kàn ń tò ó pé àwa la wà ń bẹ̀. tẹ́ ẹ bá ti wá rí ìlú kan tọ́jà yí pé àwọn ẹ̀gọ́ ọbẹ̀ ní sọ̀gà lórí ọlọ́gbọ́n ìlú yẹn ti parẹ́ ó ti súnmọ́ kó parun bí gbogbo ìlú wa ṣe tóbi tó yìí àwọn àfáà pọ̀ ń bẹ èyí tó bá gbádùn jù láti iwájú pé lọ sí mọ́ ẹ̀sẹ̀ sálẹ̀ níbi Quran tó fẹ́ máa ń kà lórí ọ̀run àtàgbọ̀ yẹ́sì máa dáàmà tá a bá sì ráwọn àfáà kẹ̀mbẹ̀kẹ̀mbẹ̀ àwọn àfáà tí wọ́n ti jáde tí wọ́n ti lẹ́kọ̀ọ́ tá a bá rí wọn ńlẹ̀ tá a wá rẹ́ni tí ò tó wọn ti ń ṣe máa mú nílùú kan ìtumọ̀ ẹni pé Islam lùm ó ti kọ̀yìn kọ̀kọ́júmọ́ ó ti kàbùkù ó ti ṣubú ó ti wó ó ti dàrú nílùú Ìwó ẹni ọmọ kéwùjù kan ni wọ́n fi ṣe máàmù ẹni ọlọ tò ní wọ́n ètò fún máàmù bó ṣe á rí káàkiri lẹ káàró òjèrè nù láti bí ọdún nàmínálẹ̀ bóyá Ìwó yóò ṣẹ̀ṣẹ̀ jẹ ìmáàmù mi lẹ́yìn bàbá tó lọ yìí tó sàn díẹ̀ ni tó bá ti lè jẹ́ pé ìmáàmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a jẹ́ pé Islam wà ń lù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ló fi kan èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀yọ́kọ̀ àwọn tó jù lọ ń bẹ ẹ wà nílò wọn àwọn kátẹ wá dámọ̀ tọjọ́ rẹ̀ yín tẹjọ mara yín lẹ́ wà lò kìí ṣe Islam lọ ṣe àwọn nǹkan yìí ti kó bá nǹkan ó wá jẹ́ pé over 90% ìmáàmù ni ọ̀tọ̀ sí máàmù ọyọ ó tò lẹ́yìn ni kò yóò dó wájú àwọn tó mọ kéwù jùlọ wọ́n ń bẹ lẹ́yẹ tí bá ti ń ka Kùránì wọ́n kàn mú mọ́ra ni gbogbo àwọn rí mistake wọ́n kàn mú mọ́ra
ọmọ yìí á sọ orí dìdì kọ́ á sọ dìdòrú ìzàwùsì nìdá àlàámùrù ìlà ghayri àníyí fàǹtẹ́dẹ̀rù sáà ànábì tó bá yẹ pé gbogbo nǹkan wọn fi ń tì sẹ́ńtì ọ̀tọ̀ sí àlùkìyámà ti tó ẹ̀ńtì ọ̀tọ̀ sí wọn ló ní. ẹ múra lọ́la bí aago between 8:30 sí 9 á balẹ̀ Yorùbá sọ̀rọ̀ àwọn nǹkan tó yẹ á gbọ́yé kó yẹ á lè béèrè pé ta là wa kí là ń ṣe níbo la bára wa yìí kí lọ̀rọ̀ wa kàn ibo yẹ á ti bẹ̀rẹ̀ kí ló yẹ á gbájúmọ́ kí ló yẹ á ṣe ewu bó la ṣe ní bọ́ọ̀lù ewu tí ó rọ̀ jòjò tó bá já abọ̀nù ẹ̀ ojú rẹ̀ ti sùn èso rẹ̀ ti pọ́n yọ bọ̀ lẹ́wọ̀ ojú rẹ̀ ó sì kéde yọ rọ̀ tó bá rọ̀ á sẹ̀sìn. ẹdúró dọ̀la àmọ́ ṣàlàyé ẹ̀ ẹsẹ̀ bíi ká lè complete tá à ń sọ̀rọ̀ yìí ìmáàmù kápẹ́ nínú àgbọ̀yé Islam tá a bá jókòó báyìí òun lọ́ lágbọ̀yé jù nù wá nílùú òun ló gbádùn jù tẹ́ ẹ bá ti wá rí ibùkún sọ pé àwọn onímọ̀ kẹ̀bìkẹ̀bì wọn ò lò wọ́n mọ́ wọn ni wọ́n sọ ẹ̀yìn àwọn tó ayẹ wọn lọ máa tẹ́tí àsí wọn tó yẹ wọn lọ máa gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àná á tì wájú a jẹ́ pé Islam tó kọjú tẹ́lẹ̀ torí tínú wa ń dùn ó ti kọyìn pé ọ̀dà bọ̀ ó ti dágbére à ń rọ̀ wá ẹ bẹ̀rù Ọlọ́run o ẹni ọba kájú ẹ̀ iná ní ẹjẹ́ á máa fi sí i kọ́rọ̀ wọn má bàa dàrú tá a bá dàrú Ọlọ́run ló bá tó torí ká tó ọwọ́ wa lọ́wọ́ tá a bá ti tó Ọlọ́run àpọ̀n àlọ́ àmọ́ tá a bá ṣàbòsí tá a gbé nǹkan sáàyè ẹ̀ Ọlọ́run ọjà ń yà rẹ̀ o á dààmú fún o lónìí tẹ́ ẹ bá jókòó lágbo àwọn imam ẹ ní rí nǹkan gidi discuss tẹ́ ẹ bá jókòó lágbo imam tí gbogbo wọn bá jẹ́ mẹ́wàá tipátipá lẹ́ẹ̀fẹ̀ rẹ ni ó kéwù gangan tààràtà ẹyọ kan láàrin wọn bó ṣe rí mọ sọ fún yìí wọn tí wọn bá kó ogun wọn jọ lẹ káàró òjìire ẹ wà láwọn akọ̀ọ̀kan tọ́jà yìí pé wọ́n ń dẹ́rù gbàjòkó wọ́n à ní pọ̀ ibi tó yẹ pé àwọn kẹ̀mbẹ̀kẹ̀mbẹ̀ dì í mọ̀ lọ́yà bá ń jòkó ẹ̀rù wa ń ba majority tí ń bá ń jòkó látara àwọn kẹ̀mbẹ̀kẹ̀mbẹ̀ tí ò tó nǹkan tí ń bẹ láàrin wọn Yorùbá mi ò yé yín ibi tó yẹ pé tá a bá ti já sáàrin wọn báyìí kárí pé gbogbo wọn ìmọ̀ ni wọ́n ikọ̀ ọ̀kan ìmọ̀ ni wọ́n àmọ́ tẹ́ ẹ bá dáàrin wọn ẹ wà rí i pé àwọn tó nímọ̀ nù wọn gan tí ẹ kéré wọ́n ń dẹ́rù bá àwọn yòókù wọn tí ò nímọ̀ tán pé ṣé yóò ní gbapò lọ́wọ́ báyìí ṣé ò ní jí amáyé báyìí ṣé wọn ò ní pa àwa tí ń torí tiẹ̀ ní. àwọn ọmọ tẹ́ ẹ wá rán lọ lé kéwú tí wọ́n ti parí sánáwì àbọ̀ parí jámíà àbó ti ní masters lọ́wọ́ àbó ti ní doctorate lọ́wọ́ ẹ wà fẹ́ pa wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan kí lẹ́ni wọ́n lọ kí wá sí ebi kí wọ́n lè dé ká lè lò ní kí ló dé tẹ́ ẹ̀ ń lò fẹ́ nú lẹ̀ káàrọ̀ òjò ẹ lọ tó mo sì ń ṣe wáàsí fún wo náà ẹ rí tó àmọ́ sàn kì í ṣẹni tí bá ń wá àfin abẹ́ni ó tò ní máa jẹ lè máa mú o gbogbo òwò mọ̀ sọ fún mo ṣe à ń sọ fún wo ni mo ń sọ fún gbogbo òlu nílẹ̀ káàrọ̀ òjèrè ẹni ọba ní mò lè ráyè àti wá jókòó sáàfin o tí ìmọ̀ rẹ̀ bá dá lójú kò lè ráyè o alákàṣe àní ọ̀tá ọba kọ́wá jẹ̀ máa mú kí ló ń sọ̀tà sí tọrọba ní oyún gbogbo àwa tá a súnmọ́ ba ẹjẹ́ ajé oyè ọba pé máa tò fún máa mú kọ́ lọ́lọ́run wí o ẹni ọba tó sí lọ́lọ́run sì kíni
ló wí ẹni tó sì tọ́ sí náà lànàbì ti sọ̀hún ẹni tó yẹ pé nígbà tẹ ẹsẹ̀ sáàmù fún wọn òun ló gbúdù ju Kùránì ẹni bá ń wápò àìfún tí bá ti ń wápò ní Islam àìfún àání lọ́jọ́kọ̀ ọ̀n kàmpé fún ni o àbí ń tọrọ rẹ̀ ní o ẹni ọlọ́jọ́kọ̀ jẹ́ tó bá débẹ̀ ká sí bọ́lọ̀ ṣe fẹ́ òdodo ọ̀rọ̀ rẹ̀ o tó bá ṣe pé ẹ̀ẹ́dùn wájú Ọlọ́run lọ́jọ́ àlìkìyámà ẹ lọ ẹ kó wájú rẹ̀ bọ́ sínú àlìjánnà tí ò ní sí dààmú ẹ ní rojọ́ ẹ ní dààmú ẹ tó láyé o ẹ tó o ẹ tó o ẹni tí ọba nímọ̀ àwọn ìfísè máa mú o nílùú wò ó irú àwọn ọmọ yín tó lọ Cairo tó lọ Saudi ni máa ń bẹ láàrin wọn tá a bá ní parọ́ o kì í ṣe irú èmi yìí o àmì èrò lèmi mi ò Jama'atu Taawunu Muslimeen ń sọ pé mi o àmọ́ àwọn tó ní mọ̀ ìmáàmù kọ́ ló lórí àwa mùsùlùmí o ọba tí ò ṣẹbọ tí ò lẹ́sìn méjì àfi Islam tó dúró fún Islam òun ló lórí wa kò ṣe máa mú ọ́fíìsì ìmáàmù ọkọjá mọ́sálásí tó bá di bí ọ̀rọ̀ fatiwa ẹni ó tó o ṣe tàbí múná síkù torí kò ṣiṣẹ́ nìkan kánú àfà tóun nìkan tó fatiwa sí ìwà òmùgọ̀ ni múná síkù bọ́ bá ṣe wọlé kò já àfà tó múná síkù ní ọ̀jẹ̀ òun náà lè ṣe fatiwa torí kò ní mà àmọ́ kò lè ṣe gbogbo fatiwa torí wọ́n ti pín ẹ̀kọ́ ẹnu tó bá mọ̀ ló lè lálẹ́ bí èyí tí ọba ti lọ kọ́ èyí tó bá kọ́ nù wọn lásìkò ni tí ń tọ́ka sí pé wọ́n lè sọ pé ẹ̀ tẹ́ ń pè Mufti kìí sóun gangan ni ó ṣe fatiwa o wọ́n jọ péjọ tí ó pọ̀ ìmọ̀ òṣodo sọ́dọ̀ ẹnìkan mọ́ bí ayé àtijọ́ o wọ́n ti pín o ẹni ó ṣe sẹ̀rí ẹ̀ ò ṣe Kùránì ẹni ó ṣe Kùránì ò ṣàdíìsì sẹ́gbọ́n mi yé ẹni ó ṣe dáwà àtàkídà kò ṣe sẹ̀ríà wọ́n ti pín ìjẹ́sìn pé Mufti gbogbo ẹ̀kọ́ ẹ̀sìn lábẹ́ẹ̀rẹ̀ o ló jẹ́ pé ìlú tí wọ́n ti ń ṣe tẹ́ bá ní ìjókòó Mufti rè òun nìkan ò ní dáfá tí wá ṣe yóò pa àwọn àfáà ẹgbẹ́ rẹ̀ àti ìtójú lọ yóò pè wọ́n jókòó pẹ̀lú fíìdì tó ń kálukú bá sí kíni tó ti gúùd tí wọ́n bá ti wá fẹ́ ṣe fatuwa ó ń kálukú ó bi léèrè fíìdì ẹ̀ wọ́n ti pín mọ́ o ẹnìkan kan ò tó jẹ́ Mufti mọ́ o àfi ibi tí ọba ti yé yìí o ní Saudi Arabia Ayyatu Kubarul Ulama wọn máa gbó wọn ṣe pọ̀ wọ́n ní àwọn tí èsì Kubaru náà ìgbìmọ̀ méjì wọ́n ní ìgbìmọ̀ àwọn afá ńláńláńláńlá àti ìgbìmọ̀ àwọn afá tí wọ́n jẹ́ wọ̀ntúnwọ̀nsì ẹnìkan kọ́ ni o ó yẹ ó kàn lè jẹ́ pé òun ni ó gbé jáde nígbà àwọn tí wọ́n jẹ́ mọ̀ tí wọ́n bá wò tán òun ni ó wà gbé jáde tó wọ́n gbọ́dọ̀ yẹn nìkan náà pé ìwọ ni Mufti àmọ́ òun kò tó gbọ́ fatiwa kò tó bẹ́ẹ̀ ọ̀nà tó lè gbà tó bẹ́ẹ̀ wọ́n ti yọ kó wọ́n ti pín ẹ̀kọ́ wọ́n ti pín ní fídíò ọ̀tọ̀ọ̀tọ̀ kákó tẹ́lẹ̀tẹ́lẹ̀ látọjú ayé ànábì títí di àwọn àsìkò kan nígbà àwọn Usmaniyun àfa ọjà àfa àsánásán ni níta ẹ̀rí ẹbí bí ọba tiẹ̀ mọ̀ tán ìwọ̀n àbá ni ó béèrè lọ́wọ́ àfa mi oye àmọ́ nísìn tọ́ba ń já àfa àdìsí kò ní já àfa Kùránì o wọ́n ti pín ní o ṣùgbọ́n abẹ́ta àbàṣe fatiwa ní ìsìn àwọn àfa ọ̀pọ̀ ní Darul Ifta nílé ibi wọn ti ń gbé fatiwa jáde bẹ́ẹ̀ bá ti à ń pẹ́ nìkan Mufti kò ní dá fatiwa sí o àfi káwọn afa àsìkìlẹ̀ káwọn àpẹẹrẹ ẹ̀ àmọ́ imam ẹni abárí pé ó gùdù ní Qur'an ó gbàgbọ́ yẹ fíkìú dáadáa láàrin wa a sì lè lo alfadil alal afdal
èyí wọ́n wà lọ́wọ́ ákímù lápòjú oníṣẹ́ ẹnìkan bẹ́ ọmọ Kùránì ká ọmọ àdìsí ọmọ fíkíò kódà ó ní PhD ẹnìkan wà ń bẹ dìgírì lásán ló ní àmọ́ òun náà ọmọ Kùránì ọmọ àdájọ́ fíkíò tó bá wu ọba àbáyé ìgbìmọ̀ wọ́n lè ní ẹni tó jẹ́ the best yẹn àwọn òlò nta nídìí ń bẹ lọ́dọ̀ èyí náà òun kọ́ ni the best ẹnìkan ń bẹ tó jù lọ ẹgbẹ́ mi nìsín àwọn ni wọ́n mọ reason ṣe ń fẹ́ lò ìtọ́kànjẹ́ ìwọ̀ ni pé kò gbọ́dọ̀ jẹ́ ipe kò wà nímọ̀ nípa Quran dáadáa kò nímọ̀ nípa àdìsí ìyẹn ni pé a lè lo al-fadil ala al-afdal nítorí a lò ní al-afdalu ala kíni o al-fadil. ó sọ pé àwọn adarí tí máa ń yáàyàn àánú wọ́n wòye sí i lápòjúwe níbi mọ́sálásí tí wọ́n ti fẹ́ yàn máa mú i wọ́n nídìí ẹni táhàn rẹ̀ mú tọ́pẹ́ tó bá parí ìrun tán tó sì mọ̀ ọ́n kí ó tún lè ṣe wáàsí ó lè gbà àwọn èèyàn nímọ̀ràn ẹ̀mí ẹ̀ yí ọmọ èèyàn kó mọ́ra ìmáàmù kan bẹ̀rẹ̀ pé ọmọ kéwì jùlọ wọ́n jọ ọmọ Kùránì lóòótọ́ o wọ́n jọ mọ̀ nípa àgbọ́yé ìrun dáadáa fíkìú dáadáa àmọ́ ó nímọ̀ ju ẹni awúyí lọ àmọ́ kò láhán tó kò lè convince àwọn èèyàn tó àwọn tó fẹ́ yàn èèyàn wọ́n lè wò pé ìta nídìí bí rè á lo ìwọ óyè kò sí tó burú bẹ́ẹ̀ o in tó burú ẹyọ kan náà ni nípa yẹn pé jáìlù tó ẹgbẹ́ tó wá ń ka Kùránì lọ ìkàkùkà ní máa ń ṣe kí ni ní máa ń kà léè tí ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá lónìí ká lọ sọ́ọ̀dì máa mú ọ̀rọ̀ náà ó yé wa bí ó yé wa mo sì tún sọ pé bẹ̀rẹ̀ láti ìlú mi ìlú Ìwó ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin kánsù imam ẹ̀ẹ́dùn wájú ọlọ́jọ́ àlìkìyámà ẹ má dàrú o ẹ fi ilẹ̀ báwọn ànábì ṣe fi ilẹ̀ àtàwọn tó dé lẹ́yìn ànábì tí wọ́n dúró lórí tànábì gbé kalẹ̀ ilẹ̀ Yorùbá ọwọ́ sì pọ̀ o lárúbáwá kan wọ mọ́sálásí ilẹ̀ Yorùbá ó fẹ́ kírun wọ́n pè ó ń wò wọ́n lẹ́nu wọ́n sì kà á mà ó wò wọ́n lẹ́nu imam tó wá sí Allahu Akbar lábàá yẹn wá ń fọwọ́ tó àwọn tẹ́jọ wà lórí irun tí wọ́n ti ń bá tí mọ̀mọ́ ti ń bá wọn lọ pé ìgbó wọn bẹ̀rẹ̀ sí pé irun ìgbó wọn sì kà á mọ̀ wọ́n ní wọ́n ti pè irun wọn ibi orí pé tí ń kírun báyìí wọ́n ní sẹ́ kéwù náà ní ń kà wọ́n ní sẹ́ kéwù ní mọ̀mọ́ yẹn ń kà ọjọ́ lójú gbogbo tẹ́ ń kà wọn ibi ó ti wá tẹ́ bá kà ń ṣẹ́jú wọn wọ́n rò bí wèrè ṣe yìí ni wèrè gidi wọ́n rò bí kàkà bù yín jẹ́ òdodo ọ̀rọ̀ ni o òdodo ọ̀rọ̀ mọ̀ ń sọ fún yín o ìkàkùkà yìí ti pọ̀ ju o ẹni tí Ọ̀yọ́ ṣe lè máa mú tẹ́ kó sì máa mà yìí ó ń ba Islam wa jẹ́lẹ̀ Yorùbá o kò jẹ́ kí Islam ó jiná lára àwọn èèyàn òdodo ọ̀rọ̀ ni o bẹ̀rẹ̀ láti lu Ìwó dé gbogbo lẹ̀ káàró òjìire ẹjẹ ajẹ kí changes kò sí bẹ̀rẹ̀ kọba eré ayẹ abẹwà o ṣùgbọ́n gbà tá à ń bẹ̀wà tán àtún wá sọ fún wa pé ẹ rántí o àwọn àmọ́ọ̀mù tó lọ àjọ pàdé wọn wájú ọlọ́jọ́ àlìkìyámà ẹ̀yin tẹ́ ẹ̀ yẹn wọ́n ń tẹ́ ẹ fi yẹn wọ́n Ọlọ́run obìnrin o ǹjẹ́ ni ẹ fi yẹn wọ́n ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má ṣe gírímátà yìí o ipò ẹ̀sìn ni o kìí ṣe kò fẹ́ nú o kìí ṣe ìdílé ni ẹ fi tó o ìmọ̀ ní ẹbí gẹ́gẹ́ ní ẹbí àtò àwàláwà bẹ́ẹ̀ kọ́nu wọ́n fi tò ó tí wọ́n bá yọ̀ǹde èmi pé kí wọ́n á yán àyàn ní máa mú Ìwó Dr. Asrawu ní yàn tí n bá rẹ̀ tó tó máa kí ó jù hàn lọ́wọ́ wò ó ní yàn tẹ́rẹ́rù ọjọ́ àlìkíyàmọ̀ yóò bá èmi tí wọ́n bá ní mọ́lọ́bọ̀ tó níjà àti yanra mi ní yanra mi. àwọn ọmọ pọ̀ tó jẹ́ product
wà nílẹ̀ káàró òjìrì gbogbo òlu ni o ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú táwọn ọmọ táàfà bí ilẹ̀ tí wọ́n ń àìjáàkì mùdírù lé kéwú ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ táwọn ọmọ táàfà bí ilẹ̀ tí wọ́n àìjáàkì àlééfà bàbá wọn àwọn ọmọ yìí lọ́pàjọ lọ́pàlé kéwú lẹ́yìn bàbá wọn kí ló dé wọn ò tó bá nàbí ṣètò ànábì ò tó yí pé tóun bá lọ ọmọ kan ni wọ́n lò Fatima gáwọ́fà létí ìgbóhùn sì lórí Sayyidina Umaru ọmọ rẹ̀ Abdullah ó ní má bàa dá sípò kankan ó tiẹ̀ yọ ni pé má dá sí rárá torí tó bá wà láàrin àwọn tí wọ́n yàn òun ni wọ́n yàn fún ẹ̀ lọ́yọ́ pé mo wà nínú àwọn tí mo fẹ́ yàn tí wọ́n yàn lálẹ́ ìfàlẹ́ yìí Abakiri ò try ọmọ rẹ̀ Umaru ò try ọmọ rẹ̀ Usman ò try ọmọ rẹ̀ ẹnìkan ò try ọmọ rẹ̀ ntí wọ́n fi ilẹ̀ ní wípé ẹni ọba tó sí tó dáa jù láàrin àlùmọ́ kìí sọ̀rọ̀ ẹ lọ́ọ́ tó gbogbo èyí tẹ̀ ń lo ẹ lọ́ọ́ tó kìí ṣe Islam lẹ́ ń ṣe òdodo ọ̀rọ̀ mọ́ ń sọ o lọ́tún sí tẹ́ẹ̀bà látún sí àbùkù tọ́kan gbogbo Central Mosque àbùkù kò sí Central Mosque mọ́ nílẹ̀ káàró jù àwọn abìkọ̀ kan lọ́sẹ̀kù sí ó sì sàn fún ẹ ṣé ẹ lè fi jímọ̀ wò ẹ lè fi wé Ògbómọ̀ṣọ́ bí wo ṣe jẹ́ lu ẹ̀sìn tó èrò tí ń kírun lẹ́yìn ìmáàmù tọ́lá ọlọ́run jẹ́ mi rí ogún ọlọ́run bá ní dáàbò bò má yẹpẹrẹ ìjọ tí Ògbómọ̀ṣọ́ bá yọ ní ìmáàmù ìjọ náà wọ́n kéde ìbínú ọlọ́run ẹ máa wo ọba gàràngàràn kan kọ́ba yín yọ ìmáàmù yín kẹ wá sọ pé ọkàn yín ọba níwájú ọlọ́run wàláì tàláì sọ́mi lálẹ́ sí láìláìlá wà á tọjọ́ gbọ́n àtọ́nímọ̀ àtẹni ọ̀làjú ní wà mọ́sálásí torí wọ́n rí ẹni tó tó ìmáàmù ṣe kílódé àkọ́kọ́ táwọn èèyàn ní ìdìjú lẹ́jọ́ máa bá wọn sọ̀rọ̀ lẹ́ka àrò òjèrè tọ́sà ti jẹ́ pé kùránì rẹ̀ tí ó kà fátíà rẹ̀ àti sùúrà tí ó fi lé ọ̀sán só lè bá wọn sọ̀rọ̀ tí ó kàn fèsì wọn yóò tí ì hà kùránì ọ̀sà àwọn kọ̀ọ̀kan tó lè fi kírun sọmọ ọ̀rọ̀ gidi tí ó sọ tí gbogbo olè ọ̀rọ̀ arákùnrin yìí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ tí ń bẹnu ilé tó ní láárí lọ́wọ́ mọ́sálásí padà nígbà tá a rí yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàláhì tàláhì sọ́mọ́bí láìláṣẹ́ láìláìláhùwà tí wọ́n bá pèrò orí afẹ́fẹ́ mo ti sọ yìí tí ń kírun l'Ógbómọ̀ṣọ́ tí ìwò kì í ṣẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ pàápàá èrò èèyàn tí ń kírun lẹ́yìn mọ́mú tọ́lá tí wọ́n bá pọn sọ́nà márùn-ún ẹ̀yin ará àwọ̀ tó kan bẹ́ẹ̀ ṣe sọ Central Mosque dání o kò sí nígbà tí a gbájú kò sí jimá náà tí mọ́tì bàbá kí tọ́ máa ń kó tó Central Mosque wò ó wọ́n ń kírun lójú títì o abẹ́ ti gbàgbé wọ́n ń kírun lójú èmi ìkírun ń bẹ̀ lójú títì rí o ò ní ráyè wọ mọ́sáàsì ni o lónìí kọ̀sẹ́nì kankan mọ́sáàsì kò kú o ọ̀rọ̀ tó sì ń sọ mí ò yáwó yẹn ẹni tó bá contribute sí àti lọ yẹ ìmáàmù tí ò lọ́rọ̀ lẹ́nu kò tó ìmáàmù jẹ àwò bó ṣe ló wájú Ọlọ́run tí o bá ṣe pé ẹ bá jẹ èèyàn rádaràda jákujáku ẹ máa fọwọ́ ba ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ máa ṣe jákujáku rádaràda ẹ tí o competent ẹ tí o mọ nǹkan ṣe ẹ ká gbé síbẹ̀ lórí ìfẹ́ ẹnu yín ẹ sọ̀rọ̀ bí sáré yóò pè yín ẹ dùn wájú Ọlọ́run ẹ yóò dùn wájú Ọlọ́run ẹ nílé dúró ẹ kún lẹ́ẹ̀dùn dùn wájú Ọlọ́run àtòfò gbogbo ẹni tó bá ní access sí máa ẹ lọ béèrè kí lànà bí gbìn ni o bóun wọn ṣe é ṣe tẹ́ ẹ bá ti máa ń pa ẹ̀ tọ́lọ́n bá wa yanjú àwọn ìmáàmù lẹ̀ káàró òjèrè ayé wọ́ọ̀dà ẹ̀yin ọ̀mọ̀ pé bí aṣáájú bá ṣe rí lèrò ẹ̀ yóò ṣe kéde yóò ṣe rí ẹ fi fẹ́nu lẹ̀ ọ̀rọ̀ tí mo ń sọ lónìí ni ọ̀sọ̀rọ̀ fẹ́nu mo ń sọ bí Islam ṣe dáa tó táwa kan léegun ẹ̀yìn akánlápá akánlẹ́sẹ̀ ọmọ tí ò tó mùdírù ṣe ó ṣe mùdírù ọmọ tí ò tá léfà ṣe ó ń ṣàléfà ọmọ tí ò tó máàmù ṣe ó ń ṣe máàmù ẹ wá lọ́rọ̀ ọwọ́ dayọ̀ kò lè dayọ̀
ẹ̀yin lẹ́yìn kọ́ dé kí kírísítẹ̀n tó dé kírísítẹ̀n lórí ayé lò tẹ̀sítẹ̀sí abẹ́ ẹ̀kọ́ ni ẹni láàrin ni ebi kéwòn yín tẹ lọ́sàájú ìwé iná rí wọn ọ̀gbà lọ́wọ́ yìí ebó nǹkan yín rè tẹ pọ̀jù kírísítẹ̀n lọ kí ló nǹkan yín sàǹfààní fún àwọn ọ̀gá yín nù Islam ṣe recognize wọn lọ́dọ̀ ìjọba tí pásítọ̀ bá dé gbogbo àwọn gómìnà ni wọ́n máa pọ́n lé táwọn amútí yín bá dé wọ́n ní ẹ̀ṣọ́ máa pọ́n padà ń bà mí nígbà wọn bọ̀ wá tọrọ owó ni ẹ wá rí jakujaku náà dáadáa ẹ tuntun núrò wípé kí ló bì ẹ má da nǹkan wa rú mọ́ ẹ fi ilẹ̀ bàbá sì yẹ wá ẹ má dàrú mọ́ ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo bíkíbi ẹ tó bọ́ bá ṣe ni wọ́n tó ẹ dùn wájú Ọlọ́run mò ń tẹnu mọ́ o ẹ dùn wájú Ọlọ́run ẹ béèrè o tẹ́ ẹ bá fẹ́ lọ̀rọ̀ mi ẹ béèrè ìgbé bó wọn ṣe yàn máa mú ní Islam ta ni ó yẹ wọ́n yàn kéèyàn wá ní àwọn àlùbáríkà ń bẹ lámì wọ́n ń bẹ ń sàkọ́fà wọ́n ń bẹ ní Solahudeen tí wọ́n máa kéwù dáadáa bí ọ̀jáde lẹ̀ Lárúbáwá tó máa kéwù dáadáa tó lè pa alẹ́ ẹ wá fi ṣe máàmù lórí ìlú kan wọ́n pọ́n lulẹ̀ àbí wọn ò ní pọ́n lé ibẹ̀ ìgbọ́n tí mò ń sọ ọgọ́rùn ọdún méjì tí Ìwó ti ń ṣe Islam wọn ìgbúrò Islam l'Ógbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ lónìí Jímọ̀ rẹ̀ ọfà ìjù ti mọ́sálásí Ìwó lọ kò sí mọ́sálásí kan tó wọ́ sílẹ̀ káàró òjìire tọ́fẹ̀ tó ti wò tí wòjọ́ kan náà tó wọ́ sí lónìí síbi sí orí nù ṣé òun kọ́ ẹ̀kọ́ dáa jù síbi kẹ́ ẹ máa tó lọ́nà tọ́lọ́run ọ̀fẹ́ ni o àwọn èèyàn wa mọ́sálásí mọ́ o Jímọ̀ bàbá wa Sheikh Abdulbaki Muhammad tí a bá pín sí márùn èrò tí kírun bẹ́ẹ̀ wọ́n ó kírun ní mọ́sálásí wọ́n ó kírun lókè mọ́sálásí wọ́n ó kírun àdúgbò wọ́n wà kí wá wá ojú títì wọ́n tó ti wá gba gbogbo ojú títì express wọ́n ó tó kí lọ èrò tí ń bẹ lórí títì lásán ó fẹ́ pọ̀ ju èrò tí ń bẹ Federal Mosque lọ léètí ó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn ń wá bí ó lọ àwọn ó ti gbọ́ ìsìláàmù yé ìkẹ́sì kó àwọn àárín ọwọ́ àmọ́ ká Khutbah tó lè tú tọ́ọ̀mọ̀ túmọ̀ rẹ̀ ọkàn lọ gbà lásán ni ọ̀hà kàtán àti tú ọdọ́ràn ẹ wà lọ́rọ̀ tẹ́ sọ ju pé ìyá alágbájá ọmọwó wa táyà bá ti wá ń kírun tábà ìwọ̀n ọ̀gbà pé kankan ń bẹ mọ́ Khutbah kò ní túmọ̀ sáwọn èèyàn etí ń bẹ lẹ́yìn òun náà kò ní túmọ̀ sáwọn èèyàn ẹ tí kàn wọ́n abẹ́ ọkàn sọ pé ọkàn wá lásán ni bẹ́ẹ̀ lè rò ń dé ní gbogbo gbà Ìwó wa ní ìbẹ̀rẹ̀ àti Federal Mosque ẹ dá padà sára ẹ fún onímọ̀ síbẹ̀ káwọn èèyàn ò lè wá bẹ́ẹ̀ èèyàn wa ẹ mú àwọn ètò ìkú lára àwọn ìmáàmù àwọn ilé kéwú àwọn àjọ wọ́n dẹ̀ dúdú dé tí ìbá ṣe pọ́lọ́hún ọba ọyàn bàbá àlééfà pé kó rólé bàbá kì í sáà gbúrò Solahudeen nìwọ̀n ìyá kátà tó fi lè gbọ́rọ̀ Solahudeen nìwọ̀n ká péjọba fẹnu kò ọmọ kan nú àwọn ọmọ olùkọ́ ó ní ẹ wá darí ẹ àwọn èèyàn rí pé mọ̀ ní abẹ́ ẹ̀rọ ni bẹ́ẹ̀ wọ́n àtó bẹ́ẹ̀ bíjọ ṣe rí bíjọ ṣe fẹ́ ètò òjọ náà fi tó kábẹ́lò míì ni wọ́n ní ọmọ olùkọ́ ní kọ́ wá darí ẹ mọ̀ pé bàbá ló ti kéde ló kú òun bẹ́ẹ̀ máa darí kà àpẹẹrẹ bàbá kọ̀tànlé kò tó tán lára àjọ tó alárùbáríkà lẹni tí ẹ̀yàn lálẹ́ ìfà tọ́ba ń sọ lárúbáwá ẹ̀rù bọ́ lọlẹ̀ lárúbáwá rí ní pọ̀lẹ̀ jáde rí àfáàwọ̀ jáde rí àlùbáríkà ń bẹ lára kìí ṣe dáadáa kéèyàn ní sàtífíkẹ́ẹ̀tì ní táwọn yóò kọ́mọ tí ó sọ ni ó ká sì ní ń tá àgbọ̀ lẹ́nu ẹ̀ tá a bá jókòó wájú ẹ̀ á mọ̀ pa jókòó ní iwájú èèyàn ọlọ́run ń táwọn wínú ó kìí ṣe dáadáa kó ní sàtífíkẹ́ẹ̀tì ó àmọ́ sọ́mọ́ Sheikh Adam Ali lórí ó lọ Egypt ní kọ̀ọ̀kan jámíà tọ́ba kọtíra ẹ̀rọ bí wọ́n fún ní PhD ní Asia rí kó ẹ̀sẹ̀ wà ní pé ìgbà tó ọ̀ka jámíà ó ṣe lè máa kọtíra kó o nímọ̀ bí ẹni tọ́ka jámíà ansa ní bọ́lọ̀ ló ṣe bẹ́ẹ̀ Sheikh Abdulbaki Muhammad certificate wo ló ní ẹ̀yin ò tún wá mọ̀ pé alibarika ti ń bẹ lára Sheikh Abdulbaki Muhammad ọ̀sáfà tó nírú ẹ̀ ẹfẹ dẹkun ṣé àfààní gbogbo ọmọ lọdà lọ
gbogbo ọmọ kí ó lọ fọ́n káyì àlùbáríkàrí ikú bàbá wọn ò dà wá láàmú wọ́n ẹ̀sẹ̀ lọ pé dókítà wà ní pé sẹ́ẹ̀tì kú ni ẹni tó gbọ́ pé wọ́n kà sọ pé la ilaha illallah muhammadu rasulullah kò gbà pé wọ́n kú torí wọn ò já wọn ò ké wọn ò dún wọn ò rúnra la ilaha illallah muhammadu rasulullah lásán ẹ dábàá máa ń gbé dókítà wa ẹ bá ń tẹ̀sí wọn kò sẹ́ẹ̀ kú ni ìgbà tí òkú mi òkú àfáà mi tí wọ́n máa da gbogbo òní ọ̀dà láàmú ó gbélé ayé rẹ̀ ó kú rẹ̀ ọfọmọ rẹ̀ lẹ̀ ó fi jọ rẹ̀ lẹ̀ ó fi iṣẹ́ rẹ̀ lẹ̀ tí ò lè tán àwa yìí náà tó jẹ́ ara ṣẹ́ wọn ìgbà tí Ọlọ́run ò ní pàjọ ohun ẹni ọ kájú ẹ̀ wọ́n fi ṣe ìgbà tí Ọlọ́run ò ní panú ilé náà ọmọ tó kájú mọ́gàjì ṣe ní ẹ̀ fi síbẹ̀ ẹ wà ń bẹ́ẹ̀ dì í ṣe yóò bẹ́ẹ̀ bá lò ó bẹ́ẹ̀ ṣe ń lò ẹ̀ ní báwọn ẹ̀ kàn máa pẹ́ gan ni nígbà tó bá dọ̀la ní sọ fún yín kí ni ìyàtọ̀ ti ń bẹ láàrin ilé kéwù Solahudeen nílẹ̀ káàró òjìrè àtàwọn ilé kéwù yòókù kí o ti pé mo fẹ́ fọ́nbù o ilé kéwù mi èdè wọn kọ́ mọ́ ìmí takuwa bírù àti sẹ̀rí àwọn kọ́ mọ́ tọ́mọ bá kẹ́kọ̀ọ́ mbẹ́ ẹ̀rí bẹ̀rù Ọlọ́run lára rẹ̀ ẹ̀rí pọ̀ gbàgbọ́ yẹ ẹ̀sìn ọmọ súnà ìmí kò sí tọ́ka pẹ̀lú súnà kò sí tọ́ka pẹ̀lú ọ̀rọ̀ àmọ́ ọ̀nkọrin láyé ọha àwọn èdè lárúbáwá tọ́pọ̀ ọmọ lárúbáwá sọ ọ̀tán ẹ̀ lè fi wá àwọn tó pé tọ́mọ bá lọ sọ́dọ̀ wọn tẹ́ bá ní wá sí ẹ mọ̀ pé ẹ gbọ́rọ̀ Ọlọ́run ẹ bá ní dá padà sí bó ṣe yẹ kó wà ní gbogbo ilẹ̀ káàró òjìlẹ̀ mọ́ sọ́wọ́ Ọlọ́run wà pẹ̀lú wa subhana rabbika. شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا